It was like a disgrace. They want to mention Uruguay, but they are mentioned Uruguay. That was disgraceful enough. Wọ́n ṣáà bá ọ̀rọ̀ yẹn lọ, wọ́n fi síbí fi sọ at the end of the day adina pẹ́ kọjú sí Pope Francis ó ní Pope iṣẹ́ tó fún mi gbà á lọ́ọ̀ mi o gbé fẹ́ lòmí Pope nítorí kíni ó ní ẹ̀sùn tó fi ń kọ́ òun nílé yìí kò jẹ́ lójú ni kò tó nǹkan tó ń láti lọ defend ara wọn jọ gbà mí láàyè let me go home and defend myself. That was disgraceful enough. Wọ́n ṣáà bá ọ̀rọ̀ yẹn lọ, wọ́n fi síbí fi sọ at the end of the day adina pẹ́ kọjú sí Pope Francis ó ní Pope iṣẹ́ tó fún mi gbà á lọ́ọ̀ mi o gbé fẹ́ lòmí Pope nítorí kíni ó ní ẹ̀sùn tó fi ń kọ́ òun nílé yìí kò jẹ́ lójú ni kò tó nǹkan tó ń láti lọ defend ara wọn jọ gbà mí láàyè let me go home and defend myself. Tọ́ ká má sọ torí lọ Jésù Kristi tí ẹ sọ fún wa ní ó lè sọ ní láàrin ọ̀sẹ̀ tó kọjá yìí. Ẹ ò gbọ́dọ̀ fi ibi ògo Ọlọ́run kúra. O ò lè fi orí ẹ kúra. Orí ara ẹ o ò lè fi kúra. Jésù sọ pé o ò lè sọ irun kan di dúdú tàbí funfun níbẹ̀. O ò lè fi Ọlọ́run kúra, o ò lè fi orúkọ Ọlọ́run kúra. Àtọ́bájú òtọ́ ló sọ pé ọ̀rọ̀ tó ń sọ yìí mo ṣe ń sọ yìí bẹ́ẹ̀ lè ṣe máa bá ń bẹ̀ kádẹ̀ níbẹ̀ lóòótọ́ ká bá ń bẹ̀ bẹ́ẹ̀. nǹkan tó fi kásẹ̀ ọ̀rọ̀ yẹn ní sísọ níjọ́ náà lọ́hùn ní pé arábìnrin wa ilé Olúwa lọ́wọ́ tó Olúwa gbà sí afẹ́fẹ́ rere yóò sì gbé ara rẹ̀ dìde ní ọjọ́ ìgbẹ̀yìn. Mabel
Monica Biobaku erùpẹ̀ ilẹ̀ ní ìwọ ọ yóò sì padà di erùpẹ̀ ilẹ̀ ṣùgbọ́n Olúwa yóò gbé ọ dìde ní ọjọ́ ìkẹyìn àwọn ọmọ olóko bí a máa bu ẹ máa wẹ máa. Don't know to next person. Jẹ́ kí a gbàdúrà fún arábìnrin wa tó ti ṣolóògbé jásìgbẹ Olúwa Jésù Kristi tó wípé èmi ní àjíǹde àti ìyè bí ẹnikẹ́ni bá gbà mí gbọ́ tó tilẹ̀ kú yóò yè ẹnikẹ́ni tó bá sì wà láàyè tó bá gbà mí gbọ́ yóò kú láéláé. Olúwa bí wọ́n ti sọkún lórí òkú Lásárù ọ̀rẹ́ rẹ wá rẹ̀ wá lẹ́kún lórí òkú ọmọ ọ̀dọ̀ rẹ yìí àwa ń bẹ̀ ọ́ Olúwa gbàdúrà wa. Fi ayé yìí sílẹ̀ àwa ń bẹ̀ ọ́ Olúwa. Bí arábìnrin wa yìí ti gba ìbátísí fún àtúnbí àti ìwẹ̀nùmọ́ tí a sì fi òróró ìyè yà á sí mímọ́ jẹ́ kí ó di ọ̀kan nínú ẹgbẹ́ àwọn èèyàn mímọ́ rẹ àwa ń bẹ̀ ọ́ Olúwa. Bí a ti fi ara àti ẹ̀jẹ̀ rẹ bọ́ nínú ayé wọ́n tó ní ibùjókòó níbi àṣejọba rẹ ní ọ̀run rere àwa ń bẹ̀ ọ́ Olúwa. Wá tù wá nínú nítorí ìbànújẹ́ wa lórí ikú arábìnrin wa yìí jẹ́ kí ìgbàgbọ́ wa fún wa ní ìtura kí ìyè àìnípẹ̀kun fún wa ní ìrètí àwa ń bẹ̀ ọ́ Olúwa. Ẹ jẹ́ ká fi ìgbẹ́kẹ̀lé gbàdúrà sí bàbá wa gẹ́gẹ́ bí olùgbàlà wa ti kọ́ wa. Bàbá wa tí ń bẹ ní ọ̀run ká bọ̀wọ̀ fún orúkọ rẹ kí ìjọba rẹ dé ìfẹ́ rẹ ní ká ṣe láyé wọ́n ti ń ṣe ilé ọ̀run fún wa lóúnjẹ ọjọ́ alẹ́ dárí ẹ̀ṣẹ̀ wa jì wá láti dárí ẹ̀ṣẹ̀ sí àwọn tó ṣẹ̀ wá ká fà wá sínú ìdẹ̀rù ṣùgbọ́n gbà kúrò nínú ibi. Àmín. Olúwa Ọlọ́run ìwọ kì í ṣaláìkíyèsí àdúrà tí ó tinú ọkàn òtítọ́ wá bí a ti ń ṣe sìnkú arábìnrin wa Mabel Monica Biobaku yìí. Vale,